èrúwà òjòkó agbe dúdú orí òkélé àkùkọ gàgàrà kì í kọ lérúwà agbe ní ń dájà wọn. tó lónílé àti àlejò lọ́mọdé lágbà ìṣọkùnrin ìṣobìnrin èèyàn kúkúrú èèyàn dúdú èèyàn pupa èèyàn gíga ẹ ṣe bẹ́ẹ̀ tú ẹ̀yà kẹ́ wá gbọ́ bí ṣe ń lọ ní ìkànnì Samvatis Radio TV lórí YouTube nípa ìtàn kéréje àbíká ní ìtàn kẹrẹ̀jẹ̀kẹrẹ̀jẹ̀ ìtàn gbangba ìtàn kan tó máa dùn tó máa ṣetí ní oyin àti adùn gangan ìyẹn nípa ọ̀kan gbòógì nínú ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ ilẹ̀ Yorùbá ní ìlú ọ̀hún a máa jẹ́ ìlú Èrúwà gangan la fẹ́ mú ìtàn ẹ̀wà lóníbelenja lónífẹ́rẹ́ńjógì kí gbogbo wa mọ bí ti ń lọ nípa ìlú Èrúwà tá a mọ̀ sí òjòkun agbe dúdú orí òkélé àkùkọ gàgàrà kì í kọ lérúwà agbe ní dájú wọn agbe báyìí ní dájọ́ wọn jàre ẹnu mi àgò bẹ́ẹ̀ ni ọba ṣẹ́kù òdò tó bá bẹ́ẹ̀ wù gẹ́gẹ́ bí wọ́n ti kí oríkì ìlú Èrúwà yẹn ọ̀kan gbòógì nínú Ìbàràpá méjèèje tí ń bẹ ní agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dé kágun bẹ́ẹ̀ sí Òkè Ògùn Òkè Ò ìlú Ìbàdàn kódà ó súnmọ́ Ìgbẹ̀tì Ìgbòho bẹ́ẹ̀ ni òun àti màyà náà jọ kíni wọn ò jọ yọlódì bí wọn jìnnà síra wọn. Èrúwà rèé léyìí tí wọ́n ní ọmọkùnrin kan rèé ọmọ ọba ni òun ló kúrò nílùú tó ti pinnu abínibí ẹ̀ níbi 1830 sí 1890 wọ́n ní náà ní ìṣẹ̀dá ìlú yìí náà fẹ́ sọ pé ó délẹ̀ gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ ò ìyẹn Èrúwà òjòkun yìí gangan wọ́n ní ọdẹ lẹ́ni ọ̀hún tó dálẹ̀ torúkọ ẹ̀ ń jẹ́ ọba ṣẹ́kù ọdẹ ni bẹ́ẹ̀ dẹ̀ tún ní ọmọ ọba ni o léyìí tí wọ́n ní ọkàn wò sùsùn jọ́ka lóní ẹ̀ wò ó èdè àìyedè lónìí èdè àìyedè lọ́la nígbà ọlọ́run ó tiẹ̀ tó wá sọ pé ìlọ ọ̀hún yá wọn ní ìjọ náà gó tó ní èdè àìyedè pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ṣá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ mọ̀mọ́ ó lè jẹ́ ìkànnú àwọn àbúrò àbẹ́gbẹ̀mọ̀ wípé ńgbà náà alágbára àgbà náà àfi tẹ́nà èèyàn bá ti ń tọ́mọ ọkùnrin ní tí wọ́n ṣe ńgbà náà ni wípé ọlọ́run mọ̀ ṣe wá lọ́mọ ẹyẹ ò lẹ́sàn méjì tí ó sàn ìyá rẹ̀ wọ́n ní wọ́n kú òǹlé ni wọ́n ní àwọn náà lọ tẹ̀dó ó jẹ́ ìlú kéréje kan àwọn wà ó wọ́n níbẹ̀ ni ọba ṣẹ́kù ti kú ònílé tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó tẹ̀dó sí inú igbó kan ò gẹ́gẹ́ bí wọ́n ní igbó ọ̀hún bó ṣe jẹ́ pé kò sí nǹkan kan ènìyàn kankan kódà kò sálábàásọ alábàárò tí ọmọkùnrin ọba ṣẹ́kù fi tẹ̀dó síbẹ̀ ní ká má wulẹ̀ fa ọ̀rọ̀ gùn kò pẹ́ kó jìnnà ló pàdé obìnrin kan léyìí tóun náà ti wà nínú igbó yẹn tipẹ́ tí ìṣẹ̀bọra ti pọ̀ mọ́ ọba lòun náà wọ́n ní Oyinlọ́lá ìyẹn lọ́ba ṣẹ́kù yìí fẹ́ wọ́n jọ ṣe kí ni ọ̀rọ̀ wọn jọ wọ̀ pọ̀ ó gbọ́ pọ̀ bẹ́ẹ̀ ìṣe wọn bára wọn mu wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ra wọn sí ilé ẹ wò ó ẹ mọ̀ jẹ́ ń dóònà pẹ̀lú kí n lọ tààrà sòsè ìlú Èrúwà yìí ṣe bẹ́ẹ̀ pín sí ọ̀nà mẹ́rin tá a bá wo ọ̀nà mẹ́rin ọ̀hún tá a fi lè pè ní ìletò à ń kọ́ Òkè Ọba Ìsábà Àbò Ẹ̀rín ìyẹn ni èyí ọ̀nà mẹ́rin ọ̀hún tó pín sí torí pé nígbà ni tí wọ́n ṣẹ̀dá ẹ̀ wọ́n ní ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn yìí gangan ni wọ́n ṣẹ́tù bíi pé èèyàn farabalẹ̀ èèyàn sinmi èèyàn fara ní ìsinmi sí abẹ́ òkè kan tí wọ́n ń pè ní Iléwù wọ́n ní òkè Iléwù yìí gangan ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí farapamọ́ sí à ń kọ́ Òkè Ọba Ìsábà àti Àbò Ẹ̀rín wọ́n ní gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ nígbà náà ní ọdún 1830 sí 1890 nígbà tí ogun kan dé wọ́n ní ogun ọ̀hún ó milẹ̀ Yorùbá títì ọdún tó dá ìlú Èrúwà lè ṣe 1830 wọ́n ti dálẹ̀ before ọgbà náà o ìlú Èrúwà ti wà ní ìgbà tí tàngàn ò rí sọ pé ìlú ìgbà báyìí kí mọ́ fa ọ̀rọ̀ gùn 1830 1890 yìí gangan ogun ọ̀hún yìí ló sọ ìlú Èrúwà di ọ̀kan gbòógì nínú àwọn ìlú táwọn èèyàn ń fojú sí lára nílẹ̀ Yorùbá ní dáadáa pé ó dàbí pé àwọn akọni náà ń bẹ ń bì torí pé àwọn nǹkan alárànbarà ń bẹ nínú ìlú yìí ibẹ̀ láti rí kíni àti rí àwọn òkè tí pé àwọn alágbára àgbà náà tó jẹ́ ti ọmọ ìlú ọ̀hún torí pé lẹ́yìn ìgbà tí ọba ṣẹ́kù tí òun àtìyàwó ẹ̀ fẹ́ra tán wọ́n ṣẹ́tù lórí ìlú yìí ìyẹn ni pé wọ́n fi ara balẹ̀ dáadáa èrò ń bá wọn bẹ̀ àwọn ọdẹ bẹ́ẹ̀ kí ló mú orúkọ Èrúwà wá pàrìpàrìpà yìí tó forúkọ Èrúwà gẹ́gẹ́ wọ́n ní bọ́bá jagun lọ jagun bọ̀ nígbà tó di pé àwọn èèyàn ń darapọ̀ mọ́ wọn ní tí wọ́n ṣe àtíbàbà tí àwọn ọdẹ tó bá dẹgbó lọ ń rí i pé èèyàn ń bẹ ní àyín gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fura pé ìwìn àbẹ́ranko inú igbó ò lè kọ́lé àtíbàbà síbì wọ́n ní lẹ́yìn ìgbà bí ọdún mélòó tí wọ́n ti di pé àwọn èèyàn ń súnmọ́ wọn wọ́n ní wọ́n ń lọ dẹgbó gẹ́gẹ́ bí ọdẹ wọ́n wá fi àwọn èèyàn tó jẹ́ bí ìyàwó ẹnì kọ̀ọ̀kan sí abà wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ń di wípé ìyàwó àgàgà ìyàwó ọba ṣẹ́kù tó jẹ́ bí olórí gbogbo wọn
wọ́n ní iṣu sísun nígbà tí ò sí nǹkan méjì tí ò sí nǹkan mẹ́ta kìí sí pọ́ọ̀tì kìí sí pé kíní iṣu náà ni wọ́n sáà ń pé ẹja máa jẹ iṣu ká jẹ ẹran ìgbẹ́ ká sun ká jẹ. wọ́n ní ibẹ̀ ni wọ́n ti mọ̀ pé iṣu sísun wà àmọ́ àwọn èèyàn pè é ní iṣu sísun tí wọ́n pè iṣu èrú wà o báwọn ọdẹ bá dé pé ẹ dákun ibi bíi ni ẹ ti rí iṣu èrú iṣu tẹ́ ẹ tì bọ́nú ná tẹ́ ẹ tì bọ́nú eérú tí gbogbo ẹ ṣe dáadáa tẹ́ ẹ sun iṣu èrú wà iṣu sísun ń bẹ ní àyín ló dorúkọ ìlú ọ̀hún èrúwà. ẹ wò ó àwọn òkè àràbàǹbàbà wọn bíi eégún àwọn nǹkan kan àwọn bíi ìṣẹ̀ṣe wọ́n wà nílùú tó jẹ́ wípé kò ṣeé fọwọ́ sẹ́yìn kódà olórìṣà oko egúngún ṣàngó orò ọ̀sanyìn yemọja ifá àwọn nǹkan ṣẹ̀ǹbáyé ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bọ nílùú tèpé wọ́n dẹ̀ ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí náà ìyẹn ní apá abẹ àwọn náà yan ọba ìlérúwà àti ìlú èrúwà ní ọba tiwọn náà láti ìgbà tó ti ṣẹ̀ǹbáyé látàyè ìgbà táwọn náà ti ń dé adé tó ti kúrò ní baálẹ̀ ìyẹn látọdún 1979 tí ológun tó jẹ́ gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ńgbà náà ìyẹn jẹ́mi bẹ wọ́n tó ti rí fi èrúwà náà sí ọ̀kan gbòógì nínú àwọn ìlú tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀tọ̀ ẹ jẹ́ káwọn náà máa darapọ̀ mọ́ àwọn ìlú bíi làǹlátẹ̀ igbóọrà ìdèrè ayétẹ̀ tápà ìgàngàn gẹ́gẹ́ bíi pé ìbàràpá yìí wọ́n ṣe kíni wọ́n ta sinẹ́ wọ́n dẹ̀ ta sánsán ìyẹn ní apá ibi bẹ̀. ọdún 1915 ni wọ́n yan aṣojú kan tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ ilé kan síbi ibẹ̀ pé gẹ́gẹ́ bíi kí èrúwà náà ó ní àwọn ibi aṣojú bíi pé ìwọ máa délé níbi bíi ìwọ máa délé ní ibi bíi yìí. òkè mélòó la fẹ́ sọ onígbà poro àwọn òkè tí pé àbàmì òkè ni tí yóò la inú àpáta ni ṣùgbọ́n òkè rẹ̀ wọ́n yóò lu lọ nínú kòtò òun yẹn àwọn omi máa wà ńbẹ̀ ṣùgbọ́n èèyàn ò lè tọwọ́ bọ̀ àbí ó tẹsẹ̀ bọ̀ àbí á ní mo fẹ́ fi ṣeré kò sáǹfààní ẹ̀ ní àwọn agbègbè èèyàn bá dánrú ẹ̀ wò. bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní àwọn òkè akọlú òkè tó jẹ́ pé wọ́n ní obìnrin alágbára ní ẹni ọ̀hún nígbà náà tó dẹ̀ di òkè ọ̀hún tó máa ń sọ fún wọn pé ẹ wò ó ìgbàkígbà tó gún bá ti dé ẹ pé òun kó òun wá gbìjà ìlú èrúwà. wọ́n ní n tó fàdí ẹ̀ gan tí ọba alérúwà kankan ò fi gbọ́dọ̀ wo òkè akọlú kò síwú ọba ọ̀hún dòní tán bá jẹ ní èrúwà wọ́n bá fi ọkọ̀ gbé wọn kọjá ní òpópónà àyíká òkè akọlú ọ̀hún ọba abẹ máa dojú bolẹ̀ nínú ọkọ̀ ni wọ́n gbọ́dọ̀ síjú wo òkè ọ̀hún gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa nínú ọ̀rọ̀ ọ̀hún. ẹ má jẹ́ àtanra wa wọ́n ní n tó fà á wọ́n nígbà akọlú ọ̀hún pé ogun gẹ́gẹ́ bí àrọ́bá àti ìtàn ṣe fi lọ́lẹ̀ fún wa ṣe mọ̀ pé àìdáyé ńgbà náà ṣùgbọ́n abátàn náà fi ní bọ́mọdé ò bá tán abárọ́bá. wọ́n ní ìkànnì Samfatis ẹ fẹ́ gbọ́ àbí ẹ jẹ́ n sọ fún yín Samfatis Radio TV ẹ bá ń gbọ́ wọlé subscribe kẹ́ like kẹ́ share kẹ́ comment lédè kúkúrú. wọ́n ní n tó fà á ní wípé ń gbòkè akọlù yẹn tó wá di pé ó sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ gbìjà wọn. wọ́n ní lọ́ba tó wà ní orí àlééfà ńgbà náà bá wò ó pé ṣé irọ́ ni àbóòtọ́ òun àtàwọn aráàlú dàbí ọgbọ́n wọ́n bá lo èké àti àyíní padà pé láì sógun wọ́n ní kó nílùú mọ́ lù ẹ mọ̀ pé láyé ìgbà náà dẹ̀ ní gbógun bá dé ìlú náà fi mọ̀ pé ó ti di èṣù ó ti dogun o. wọ́n ló lùlù wọn ni wọ́n bá sáré jànàjànà ìyẹn baálẹ̀ ni wọ́n ń jẹ́ ńgbà náà kí wọ́n máa dádé àwọn àtòlóyè kọ̀ọ̀kan pétò akọlùgbà wọ́n wá sábà òkè ọ̀hún. wọ́n ní ó fìbínú kó àwọn ọmọ ẹ̀ bọ́ta òun náà bọ́ta lójú ẹ̀ pọ́n yẹ̀rẹ̀ pé ó gun kẹ̀ nílùú òun ó ní káwọn olóyè àtọba kan sá wọlé yẹn sí abẹ́ àpáta ọ̀dọ̀ òun pé òun ó dùn ní ẹnu ìlú àpáta òun fẹ́ mọ bí ogun òun fẹ́ gbà kó ìlú èrúwà lẹ́rú. ẹ wò ó ká mọ́ fọ̀rọ̀ ògùn ká mọ́ dóònà pẹnu lédè kúkúrú. wọn ní nígbà ó tó bí wákàtí mélòó tí wọn ọ̀rẹ́ ti ń kógun bọ̀ ìlú nìkan ní gbọ́ ó bá pe àwọn ọba àti baálẹ̀ àtolóyè pé ìbẹ́ ológun dé náà ni akọlù sàwọn jẹ́jẹ́ kó gun wọn kan òde àwọn wá dán òun ni pé bóyá ọgbà àwọn gbógun bá dé lóòótọ́ ló ní èémí. wọn níbẹ̀ nínú ti wá bí pé tọ́ àjẹpọ̀hún ti fi ro òun lẹ̀ fún yín jù ó wá di pé látòní lọ ọba kọba kan nílùú èrúwà ò gbọ́dọ̀ jẹ mọ́ tí wọn ò gbọ́dọ̀ jẹ jàre kí wọ́n tó fi ojú kan òun mọ́ yálà ní ìjókòó òun ìyẹn níbi òun di àpáta sí ni àbí ní ìrí èèyàn tán rí òun kò sí àǹfààní ọ̀ní tó fà á látìgbà náà gẹ́gẹ́ bí àròbá ṣe sọ. àìmọyémọyé oríṣiríṣi eégún ológbòjò bẹ́ẹ̀ àwọn náà léégún olóòlù àìmọye eégún wọn léégún kan tiẹ̀ ń bẹ nílùú ọ̀hún tẹ́ pé tásìkò tóun bá fẹ́ jáde wọn ní gbogbo igbe ẹranko pátá
ìní ń bẹ lára ẹ̀, kódà ó ní gbé ọmọ tuntun, ó ní ti àgbàlagbà, kò sí irú gbé tí ò sí lára egungun yìí tó bá ti jáde tí ó dẹ̀ mọ́ wá ìwà òun náà ó jẹ́ eégún tó gbóná gan. Èrúwà ní ilé ẹ̀kọ́ pólì, torí pé ọ̀kan gbòógì nínú olówó ìgbà náà ìyẹn Ògúndoyin tó jẹ́ ọmọ olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nísìnyẹn Débọ̀ Ògúndoyin, bàbá rẹ̀ gangan tó jẹ́ bàbá rẹ̀ gangan ìyẹn Ògúndoyin nígbà náà ó ti jẹ́ ọ̀kan gbòógì nínú olówó tó sọ ìlú Èrúwà di ìgbàlódé tí àwọn nǹkan mèremère dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nílùú Èrúwà náà látìgbà náà dìsìn. Ló fa polytechnic, kódà wọ́n ní ikú ọmọkùnrin kọ́ọ̀sì àwọn nǹkan kan tó jẹ́ pé yunifásitì ó yẹ kó ti délu tí ó dẹ̀ padà débẹ̀ láìpẹ́. Polytechnic ń bẹ nílùú Èrúwà, wọ́n ní town hall, bẹ́ẹ̀ Èrúwà náà ní àwọn ilé ìjọsìn kìrìsìtẹ́nì ti ìgbàgbọ́ àti mùsùlùmí tó ṣe dáadáa, tó jẹ́ pé ọ̀kan gbòógì làwọn náà nínú Ìbàràpá méjèèje lápá abẹ. Samfatis Radio TV, ẹ ṣé tẹ̀ ń gbádùn wa, ẹ bá wa subscribe, ó dàbọ̀.